wọ́n sọ wípé ìfẹ́ là kọjá òfin. Ṣé ìfẹ́ tiwa máa já kọjá òfin báyìí? Ní ohun tó o sì mọ̀ pé káàfìrí lọmọ tá à ń sọ̀rọ̀ yìí. Bó ṣe rí Uncle Malik yẹn, owó wà lọ́wọ́ wọn gan-an. Mi náà kí ni kí n ṣáájú òfin ni ṣàánú fún mi ó lè ṣàánú fún mi kó tiẹ̀ bébí náà jó ń jẹ mi. Àmì òun ro ẹjọ́ o. Instagram ni mo ń gbé. Ẹ dákun, ṣé ìwọ wá gbénú Al-Qur'ani mọ́ lọ́sàn àti lóru ní ìfẹ́? Inú eré Instagram ló kù tó ń gbé. Ewu láti sọmọ́nì ni. Sọmọ́nì ni. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀ ń dáṣọ ọgbà fúngbà. In fact, orúkọ tó ń jẹ gan ni Mary Janet Okoye. Ṣé wọ́n ṣàlàyé fún mi pé o ti máa rí? Ṣé máa dé understand ẹ? Àwọn ọ̀pá alágbàkú yẹn o kàn fẹ́ kó àgbákù tí o fẹ́ kó ràn mí ni. Sórí lórí pípé. Àmìnà tó o bá ṣe jura ẹ lọ. Kí ló fẹ́ ṣe? Tí o bá ṣe jura ẹ lọ. Ọlọ́jọ́ lọ́dọ̀ àwọn girlfriend ẹ̀ ní àbí? Ẹ fẹ́ gbọ́ ni. Yeah! Ibẹ̀ ni mo lọ jẹun. Ibi ló tó jẹun? What do you mean by that?